ìyàwó mi lé àmọ́ ìwọ ìyálé mọ́mọ́ wàá bínú mọ́ wàá dẹra kalẹ̀ torí pé wọ́n ti fẹ́ ìyàwó mi lé mọ́ bínú ibi tó fi kọ́ sí tẹ́lẹ̀ ibẹ̀ náà ni wàá tún ti mú ibẹ̀ náà ni wàá ti mú tó bá sọ pé torí pé wọ́n ti fẹ́ ìyàwó mi lé ọ wàá relax wàá wá di yàmàyàmà wàá wá di onídọ̀tí wàá wá di yàn tó mọ̀ ṣe òun fi ra rẹ ṣeré o tó bá yá hypertension máa wọ̀ o tó bá dẹ̀ tún wá yá tọkọ bá ti rí pé o ti sọ̀rọ̀ rẹ di home ó máa pàpà wá gbàgbé ẹ náà ni so ìyẹn sọ pé tó pé wọ́n fẹ́ ìyàwó mi lẹ́yìn kí ẹ wá dára kalẹ̀ kí ọmọ 20 years wá dàbí ọmọ 50 years nínú yín àbí bí ọmọ 30 40 wá dàbí 80 years rárá ẹ mọ́ bànújẹ́ ṣé bó ní owó ẹ tó bá ti náwó ẹ lọ́wọ́ tẹ́bi ò pa yín we are good to go tó dẹ̀ fi ya nǹkan kan jẹ́ àtóúnjẹ àti tibí tí ò fi jẹ́ alhamdulilayi kẹmọ bá eré ìfẹ́ yín lọ àmọ́ wá fẹ́ sọ ìtàn kékeré kan ìtàn ọkọ àti ìyàwó náà ni ọkùnrin yẹn ó níyàwó tẹ́lẹ̀ wọ́n dẹ̀ fẹ́ràn ara wọn àmọ́ nǹkan kan wà tí àwọn ìyàwó tilé ò kì í ṣe tó sọ wípé àwùzùbíláì òun ní ever ṣe òun ni pé ìyàwó tilé kò mọ bí wọ́n ṣe ń lo twin stick tí n bá sọ wípé twin stick ó yẹ kó yé yín twin stick ọkọ rẹ̀ kò mọ bí wọ́n ṣe ń lo twin stick ọkọ ẹ̀ kíní yìí ó máa ń ba ọkọ rẹ̀ nínú jẹ́ because torí pé kíni ọkọ ò fẹ́ ṣèrànù kò fẹ́ fẹ́yàwó mi ó dẹ̀ máa ń bá a sọ eléyìí true confession ni ìyáálé gangan ló sọ òun gangan ló sọ ọkọ ní òun máa ń gbọ́ òun sì ti rí nínú fíìmù pé báyìí ìyàwó sọ wípé ó fẹ́ sọ òun daṣẹ́wó èmi ò mọ̀ pé ọkọ tó máa ń sọ ìyàwó rẹ̀ daṣẹ́wó àfi tí mo gbọ́ lẹ́nu obìnrin yẹn o pé ọkọ òun fẹ́ sọ òun di aṣẹ́wó pé kó lọ bá àwọn aṣẹ́wó òun gan ló sọ fọ́kọ rẹ̀ pé kó lọ bá àwọn aṣẹ́wó ìgbà tó lọ́n sì máa ṣe nínú ọmọ pé ewu ló kan ọkùnrin àwọn ọkùnrin ọ̀ráyè gbogbo rẹ̀ dẹ̀rẹ́dẹ̀ wọn mọ bí wọ́n máa ń tàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ bí ọkọ rẹ̀ yẹn bó ṣe lọ bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọmọ kan ta nìyẹn àwùzùbìláì bó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́ ọmọ yìí nítorí pé ọmọ yìí ọmọ bí wọ́n ṣe ń gbá twin stick bàbá dání bí wọ́n ṣe máa ń handle rẹ̀ ọkùnrin tó sì fẹ́ràn ṣekúṣe bó ṣe fẹ́ ọmọ yẹn wálé nìyẹn bó ṣe wá fẹ́ ọmọ yẹn wálé nìyẹn gbà tó wá di pé ó wá fẹ́ ọmọ yẹn wálé ọkọ kò wá fẹ́ kí n wọ yàrá ìyálé mọ́ pátápátá bẹ́ẹ̀ sì ni ìyálé fine ju ọmọ tó lọ gbé wá lọ kò sí nǹkan kan tí ò sí lára ìyálé àmọ́ ọmọ tó lọ gbé wá bíi tó àmọ́ ọkọ fẹ́ràn rẹ̀ jojúmọ́ àmọ́ wọnú yàrá ìyàwó kò fẹ́ súnmọ́ ìyálé mọ́ ó bá dijọ́ kan eléyìí òun gangan ló ń confess ló bá dijọ́ kan ló bá ní kí ló wá dé òun ṣe kò sì lè sọ̀rọ̀ síta kò lè sọ fún èèyàn kankan ó kàn ń pamọ́ra ni ló bá dijọ́ kan ọkọ àti ìyàwó ti wọ yàrá wọn lọ ó ti mọ táàmù tí gbogbo kinní táwọn ti bẹ̀rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní yọjú ló ń yọjú ló lóun rí nǹkan tó ò rí láyé òun ó náà ṣàwáwò ó náà kò ṣàsúnmọ́ àmọ́ every time ó máa tó má tí ọkọ bá ti wọlé ti ìyàwó ó máa lọ yọjú ó máa lọ yọjú ó ṣáà ti mọ bí ọmọ yẹn ṣe ń ṣe kinní tí à ń sọ yìí àwùzùbìláì ó ti mọ bó ṣe ń ṣe kinní tí à ń sọ yìí ló bá ṣáà dijọ́ kan ó ṣáà ti pẹ́ ó ṣáà ti ń wò so kó tó di pé ó wá before this next one tó fẹ́ sọ yìí ó ti wá mú ọ̀rọ̀ yìí ó ti wá fi lọ àwa tá a súnmọ́ nígbà yẹn ó fi wá fi lọ̀ wá so ó ní sísítà kan tó yẹ pé òun ni ọ̀rẹ́ ẹ̀ tí ó ti sọ fún sísítà yẹn pé òun mọ̀ fẹ́ mọ bí wọ́n ṣe ń ṣe ìkíní tí wọ́n twin stick tí wọ́n mọ̀ ń gbé dání pé nǹkan tó mọ̀ rí tíyàwó ń ṣe lélẹ̀ wọ́n ṣàfún ní fíìmù kan níjọ́ náà níbẹ̀ yẹn gan náà ló ti wo fíìmù yẹn wọ́n ṣàfún ní fíìmù kó ṣàwó ó ṣàlẹ́ni dáadáa ó bá ní alẹ́ yìí òun ó mọ bí wọ́n ṣe dírágì ọkàn wá sí ọ̀dọ̀ òun ó mọ bí wọ́n ṣe dírágì ọkàn wá sọ́dọ̀ at last according to bó ṣe wá conclude story yẹn fún wa because kò ní dá ká sọ orí story ká mọ́ sọ the end at last ó ṣáà make sure pé ọkọ ẹ̀ wá sí inú yàrá ẹ̀ ló náà bá ṣe nǹkan tó ní òun lè mọ̀ lè ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o lọ́kọ bá ní àsomọ́rú eléyìí ṣe níbo ló wá láti jọ yìí kí ló wá dé tó wá fìyà jẹ mí tó yìí kí ló wá dé tó wá fìyà jẹra rẹ tó yìí nǹkan tí mo fẹ́ràn jùlọ nìyí ó ṣe wá fìyà jẹ tó bá ṣe bẹ́ẹ̀
kí ló ń wá káàkiri kí ló ń wá káàkiri àmọ́dé wọ́n ti fẹ́ ìyàwó náà o kódà as at the time tó fi máa ṣe kinní yẹn gan obìnrin yẹn ti wà ní oyún ìyàwó gan ti wà nínú oyún oṣù kan bó ṣe sọ́ngbà yẹn wọ́n ti bá fẹ́ ìyàwó so ó sì wá sọ padà wá sọ gbogbo ìrìn àjò gbogbo ẹ̀ ṣe wá lọ ó ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé bó ṣe ṣe leléyìí tó jẹ́ pé ọkọ wa bẹ̀rẹ̀ sí ní súnmọ́ dáadáa bó ṣe ń súnmọ́ ìyálé náà ló ń súnmọ́ ìyàwó bó ṣe ń súnmọ́ ìyálé bẹ́ẹ̀ náà ló ń súnmọ́ ìyàwó up till now àwọn méjì tó sì wà nílé ọkọ yẹn nìyẹn up till now àwọn méjì ń wà wọn jọ ń bára wọn gbé so ìwọ tó jẹ́ obìnrin tó ń wò mí lọ́ọ̀kan tó ń wò mí bí mo ṣe ń wò yín bó ń wò mí mọ́ sọ yín pé torí pé ọkọ ti fẹ́ lómi kò relax àbí wọ́n fi lọ̀ yín ẹ sọ pé ẹ mọ́rù rẹ ṣe ẹ mọ̀ parọ́ pé ẹ mọ́rù rẹ ṣe bẹ́ẹ̀ bá mọ́rù rẹ ṣe ẹ lọ kọ́ àwọn òkọ yín kọkúkọ o àmọ́ tó bá mọ̀ pé ó fẹ́ di ilé ọkọ rẹ mú bí wàá ṣe ṣe náà ni wọ́n ṣe ń sọ yẹn bí wàá ṣe ṣe nìyẹn àti dẹ́ láfikún ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ ìsìlámù náà sọ wípé kẹ́ ẹ tó ṣe nǹkan kan fa ẹ rí dájú pé ẹ ní ìmọ́tótó kí òórùn awful smell kó má mọ̀ jáde látara yín ara nǹkan tí èèyàn fi mọ́ ń gbọ́kọ̀ ẹ̀ padà náà nìyẹn gbogbo ẹnu gbogbo ẹ̀yìn etí gbogbo ẹ̀yìn ọrùn gbogbo abíyá gbogbo ohun abíyá gbogbo ẹ̀ní kẹ́ ẹ rí pé ẹ̀fá kí ló ń jẹ́ pé kí ni wọ́n kíp nínú abíyá tìsàlẹ̀ gan ẹ̀fá gbogbo ibi tó mọ sweat tó wà dípò wàá rùn ẹ̀fá obìnrin kan ó ń ṣiṣẹ́ ní bank irú ọ̀rọ̀ yìí wá wáyé èèyàn tó bá ṣe YouTube ó gbọ́dọ̀ ti ní gbogbo experience ọ̀rọ̀ àwọn tí yóò máa fi kọ́gbọ̀n nítorí ọjọ́ báyìí náà ta ló wá mọ̀ pé irú ọjọ́ báyìí àwọn ọmọ fèsì irú YouTube báyìí àwọn ọmọ fi kọ́yàn láàkàkùbọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn obìnrin yìí sọ obìnrin ti bímọ bíi 5 lé ọkọ ẹ̀ o àmọ́ ọkọ ẹ̀tẹ̀ náà ti fẹ́ lómi ìjọ tó yí àwọn obìnrin wọn á sọ pé bí wọ́n ṣe ń tún ara ṣe lélẹ̀ wà láìtẹ̀láì obìnrin yẹn sọ wípé òun ò ṣe rí obìnrin yẹn sọ wípé òun ò mọ̀ pé àwọn ò lọ sí toilet wọn ò fọwọ́ kan abẹ́ wọn ò fi àwọn dọ̀tí omi wọn mọ̀ fi fọ̀ obìnrin sọ pé òun mọ̀ ọ́ débẹ̀ rí imagine irú oorun tí ọkọ rẹ̀ ti fara dà for so many years ó wá tó wá jẹ́ èèyàn tó sanra ẹ̀yin ẹ wo orú nǹkan bẹ́ẹ̀ yẹn so ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ ní on this note èyí tí mo sọ last tẹ́ bá mọ̀ pé ẹ understand ẹ lè pè mí sórí email mi máa wà nísàlẹ̀ níbi description ẹ lè message mi pé báwo ni wọ́n ṣe ń tọ́jú abẹ́ ẹ lè message mi báwo lobìnrin ṣe ń tọ́jú abẹ́ ẹ lè message mi níbẹ̀. So this is on point, using my words to help others. If you feel offended, please, I'm sorry, but we just need to say it, right? We need to teach. Yes, we are teaching. Thank you. This is on point by 2, using my words to help others. Bye for now.